aago méje ti lù. ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. àwọn gómìnà lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress náà ni wọ́n ti jẹ́jẹ́ láti tẹ̀síwájú láti máa kún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìgbọ̀nwọ́ lórí ìgbésẹ̀ ìrètí ọ̀tun rẹ̀ láti lè mú kí ètò ààbò kí ó dúró re lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn ọlọ́pàá náà ni wọ́n ti kó àwọn ikọ̀ sóde lójúnà àti lè rí i dájú pé àwọn tí wọ́n ń ṣọ́ àwọn èèyàn pàtàkì nínú àwọn ọlọ́pàá náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò. ẹgbẹ́ òṣèlú PDP náà ló ti bẹnu àtẹ́lu bí gbogbo ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers bí wọ́n ti bẹ́ẹ̀ kó angara wọn lọ sínú ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọmọ mú. láti ilẹ̀ òkèèrè àmúwá fún yín mi bí ó ti jẹ́ pé ó kéré tán èèyàn 11 náà ni ó gbé ẹ̀mí mì ní orílẹ̀-èdè South Africa lẹ́yìn ìyìnbọn takòtakò eléyìí tí ó wáyé ní ilé ọ̀tí kan ń bẹ̀. láti ẹ̀ka eré ìdárayá náà ni a ó fi tó yín létí bí Emiliano Buhenda bí ó ti gba àmì ayò wọlé fún Aston Villa eléyìí tí wọ́n fi ẹ̀yìn Arsenal tí wọ́n fi janlẹ̀ nínú ìdíje Premier League. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó níbi tí ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti gbóṣùbàrà bandẹ̀ fún ìṣèjọba rẹ̀ Bọ́lá Ahmed Tinubu látàrí bí ètò ààbò bí ó ti ń ṣe bẹ́ẹ̀ bí ó ti ń padà bọ̀ sípò tí ó sì jẹ́ pé dídáàbòbò ẹ̀mí àti dúkìá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jẹ́ ìṣèjọba ìlógún. àwọn gómìnà ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó ara jọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìpàdé lélẹ́yìí tí ó jẹ́ pé Hope Uzor Dima tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ alága fún àwọn gómìnà ọ̀hún níbi ìpàdé eléyìí tí wọ́n ṣe ní ìlú Èkó eléyìí tí gómìnà Babájídé Sanwó-Olú tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gbà wọ́n lálejò. ní báyìí àwọn ọlọ́pàá náà ni wọ́n ti kó ikọ̀ kan jáde eléyìí tí wọ́n pè ní ikọ̀ amúṣẹ́lá eléyìí tí yóò mú kí àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí ó pa nípa fífòfinde kí àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ kí wọ́n máa lo àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí olùdáàbòbò wọn. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà Benjamin Hundeyin náà ni ó sọ pé àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ ikọ̀ ọ̀hún náà ni wọ́n lọ agbègbè Lẹ́kì Ìkòyí àti afárá eléyìí tí ń bẹ́ẹ̀ tí ó fi mọ́ òpópónà eléyìí tí ó lọ sí pápákọ̀ òfurufú Muritala Muhammed eléyìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń wo àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n ní wọ́n kò rí ẹnìkankan mú o nítorí pé àwọn ọlọ́pàá ọ̀hún iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ràn sí òfin. ní báyìí ẹja lọ sí ẹ̀ka ètò òṣèlú níbi tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹnu àtẹ́lu bí ó ti jẹ́ pé àwọn ọmọlé aṣòfin ní ìpínlẹ̀ Rivers náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kángára wọn lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n sì ṣàpèjúwe ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí olóṣèlú ọmọmú eléyìí tí wọn kò sí bẹ́ẹ̀ tí kò mú ètò ìṣèjọba àwarawa dúró. wọ́n ní àwọn 17 ọ̀hún iná ni ẹni tí ó jẹ́ abẹnugan Martins Amaole tí ó ṣe bẹ́ẹ̀ tí ó léwájú wọn tí wọ́n sì kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. ẹni tí ó jẹ́ mínísítà fún olúlu ilẹ̀ wa Ìyún Nyesom Wike náà ni ó ti ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó burú jáì níbi ó ti jẹ́ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin 17 tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti ní ẹgbẹ́ òṣèlú PDP. Wike lẹ́ni tí ó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún náà ni ó sọ wípé òun kò mọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún tí ó sì jẹ́ pé ṣùgbọ́n wọ́n ní àǹfààní láti lọ sí ibi tí ó wù wọ́n. ó sọ̀rọ̀ òun lásìkò ìgbà tí ó ń ṣe àbẹ̀wò sí iṣẹ́ àkànṣe kan eléyìí tí ó wà ní Maitama sí Gishiri ní Jahi àti Gwarimpa ní ìlú Àbújá. mínísítà òun náà ni ó sọ pé kò sí ohun kan tí ó ṣe okùnfà irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí kì í ṣe gbọ́nmi sí omi òtó eléyìí tí ó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP. ní báyìí ẹ jẹ́ kí a lọ sí ilẹ̀ òkèèrè níbi tí ó ti jẹ́ pé ó kéré tán
èèyàn 11 náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbé ẹ̀mí mì tí ó fi mọ́ ọmọ kékeré jòjòló ọmọ ọdún 3 ọkùnrin níbi tí àwọn agbébọn tí wọ́n ti ṣínà ìbọn bolẹ̀ níbi ilé ọtí kan eléyìí tí ó ń bẹ ní Pretoria ní orílẹ̀-èdè South Africa. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka eré ìdárayá níbi tí ikọ̀ Aston Villa tí wọ́n ti fi ẹ̀yìn ikọ̀ Arsenal jẹ́lẹ̀ pẹ̀lú àmì ayò 2-1. Buhenda náà ni ó gba àmì ayò eléyìí tí ó jẹ́ àràmàǹdà wọlé ní ìṣẹ́jú 95 eléyìí tí ó sì fi mú kí ikọ̀ Arsenal kí ó máa wò róròró ní pápá ìgbábọ́ọ̀lù ọ̀hún. Kò ní jù báyìí lọ fún ìròyìn gbòógì ní ti àárọ̀ yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Samuel Ogunléke iná ni orúkọ mi. Ẹ má yí kúrò ńbẹ̀. Ìkànnì Laskiri 90.1 FM.